tí kò yẹ ni owó àti ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wà. Olùdásílẹ̀ àti olùṣọ́-àgùntàn àgbà ìjọ Redeemed Christian Church of God, olùṣọ́-àgùntàn Enoch Adébóyè ló sọ̀rọ̀ yìí níbi ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday àkọ́kọ́ ọdún 2024 tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmúgbòòrò láti òkè wá, eléyìí tó wáyé ní olú ìjọ ọ̀hún, Throne of Grace Parish tó wà ní Èbúté Mẹ́ta. Pasitọ Adébóyè fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò pààrọ̀ ọwọ́ lọ́dún 2024 yìí. Ó ní ẹ má jẹ́ kí ẹnikẹ́ni sọ fún yín pé kò sí owó lórílẹ̀-èdè Nàìjíríà, ó kàn jẹ́ wípé ọwọ́ àwọn tó yẹ kó wà kọ́ ló wà. Adébóyè ní lọ́dún yìí ọwọ́ yóò yí ọwọ́ padà lórí owó orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìjì yóò jà lórí owó orílẹ̀-èdè yìí, yóò fẹ́ ọwọ́ àwọn alájẹbánu àti oníjẹkújẹ tó ń ṣàkóso owó àti ọrọ̀ Nàìjíríà kúrò bọ́ sọ́wọ́ àwọn tó yẹ lọ́dún yìí. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà á fún yín lórúkọ Planet Radio TV. Ẹ like, ẹ comment, kí ẹ sì share káàkiri àwọn ìkànnì wa. Ẹ ṣeun.